of December speaks about Alága Sísígèlè, Adúbárìmátòṣì, Adélékè Àlímà Mọ́rọ́mọkẹ́. Let's celebrate our people. Ìwọ náà ni mo ń ké sí. Alimat Mọ́rọ́mọkẹ́, mo ní ọmọ dàgọ̀jọ̀gọ̀jọ̀ ọdún rẹ lóde. Alága Sísígèlè, ìwọ náà ni. Èyí fún jọ̀wọ́ òbí mi rágbàdà tó gbàtọ́. Àpọ́nbẹ́pọ̀ rẹ̀ arẹwà lóbìnrin. Adúbárìmátòṣì ọdún rẹ lóde. Aya Èjìrẹ́ ọmọ wọn nílùú Ìjàbẹ ilé tí yá o. Mo ní oníṣó nípínlẹ̀ Ọ̀ṣun Odò local government àti gbébí ọlọ́mọ. Ọmọ wọn ní Ìjàbẹ Òkòyè Kọ́lá o. Ọmọ akọ́gun akoto, ọmọ èpè ọjà mo kọ̀rọ̀ tí lọ́pọ̀kìlẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Aya wọn nílùú Òṣogbo ìlú Àró. Aya Engineer Adélékè ayáwọ nílùú Òṣogbo ìlú Àró. Ọ̀dẹ̀ láníyàn Olúṣogbo lọ́pọ̀kìlẹ̀ ọkọ tó fẹ́ láyà. Ilé owó làwọn lọ òdìlé láwùrè. Ọ̀dẹ̀dẹ̀ owó làwùrè òdìlé láwùrè. Ibi ààrẹ mú fìdí balẹ̀ o. Pẹ̀rẹ̀ lọmọ ń fọ́lẹ̀ bí ẹni fọ́yàn gan. Ààrẹ mú o kò bá wọn jà o. Ọlọ́run má jẹ́ pàdé àbínú ẹni. Ẹni bá ń bínú ẹni, mo ní ẹbí bídàpọ̀. Ìbídàpọ̀ ló mojú láwùrè nílé ọkọ tó fẹ́ ọ láyà. Mẹ́bí màmá tó bí ọlọ́mọ lọ́mọ yọ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Ọmọ Àjòwú yọkọ lẹ́nu níbi wọ́n ti ń pé kólówó gbówó. Kí wọ́n fàdà tiẹ̀ sílẹ̀ kó má lọ. Kó lè bá dápọ̀, kó lè bá dìjà. Kọ́mọ aládé lè rohùn mú jẹ ni. Mọ́rọ́mọkẹ́ Ọ̀ṣọ́dún òní o. Àlímà ó tún ṣe mí sí i nínú owó, nínú ọmọ. Àlàáfíà òun àìkú balẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Ibi ò ní bá ọ, ojú rẹ̀ ò ní rí bí. Ò ní fàìsàn ló gbà láyé. Àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Iwájú oríire, ẹ̀yìn oríire, ọ̀tún oríire, òsì oríire. Ire gbogbo yóò túbọ̀ jọ sínú ilé rẹ. Ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀, àsọgbá yìí ní tirẹ̀ nígbà gbogbo. Oníṣìṣe, oníṣìṣàn, onítojú lẹ̀ mọ́lẹ̀ inshallah o. Oníbàwọ̀n